Alaafin lórí gbé gómìnà lọ sí kóòtù lórí ọ̀rọ̀. Ṣé wọ́n fẹ́ gbé lọ ní àbọ̀jẹ̀ ti gbé lọ nǹkan tá ń gbọ́ ni àṣà ń gbọ́ lọ́tọ̀ àgbọ̀ ló sì náà ni. Kí ni Àyìnlá Ọmọwúrà oná tún fẹ́ padà lọ́rọ́ orí tí ó jẹgún kò ní gbọ́ bàbá fún lẹ́dìyẹ kò ní gbà ó tún fẹ́ gba ìjà Adéwọlé Onílù Ọlá àti Àyìnlá Ọmọwúrà nìyẹn. nígbà tó dẹ̀ tó parí ìjà náà ó ní Adéwọlé Onílù Ọlá Adéwọlé padà dọ́mọ tuntun ìbádá kí èyí tó bá mọ̀ bọ́ọ̀mù jẹ̀bi tó padà dọ́mọ tuntun à ní dárúkọ yẹn Adéwọlé padà dọ́mọ tuntun. Ṣẹ̀rí àwọn tèmi ni wípé a kì í báwò wọ́n gẹ̀gẹ̀ ká má fọwọ́ ẹ̀ tì sí mi. Gómìnà ó nágbára láti fọba jẹ ó nágbára láti yọ ọba o kí tó má túnra ẹ̀kọ́ lórí Ọ̀yọ́ o. Wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Torí pé nínú ìtàn kì í ṣọba mẹ́rin márùn mẹ́fà náà yọ lóyè bẹ́ẹ̀ o tí nǹkan kan ò dẹ̀ ṣẹlẹ̀ o. Seyi Makinde ni gbogbo ayé ń bú lánàá wípé Ifá kò mú ọ̀wọ̀ adé o kí bàbá wa ọ̀wọ̀ adé Aláàfin Ọ̀yọ́ kábíyèsí o gẹ́gẹ́ bí àmọ̀ràn ni ó torí ẹni tó gba ẹ̀bú nítorí tiwọn tí ẹ wá láti Canada tó jẹ́ ní àárọ̀ láago 7 gómìnà Seyi Makinde yẹ kó sì máa mu tíì tí alájà kò fún ó ti gidi ọ́fíìsì kò yẹ ká fi ibi ṣó olóore ni gómìnà jẹ́. Olóore ni o torí ìwé àṣẹ tí gómìnà ti gbélé Aláàfin lọ́wọ́ ó ti supersede awuyewuye tó ń kẹ́lòmíì máa ṣe. Ẹ̀yìn ìtọ̀ là ń mọ ti bí o ẹni bá ní tóun bá ń tọ̀ lọ́wọ́ lòun máa gbọ̀n mi fẹ́ dárúkọ nítorí lórí afẹ́fẹ́ àtọ̀ sára o àmọ́ bó ṣe wù kó rí ọ̀dọ̀ onítọ̀ máa rogún sí o ọ̀dọ̀ onítọ̀ nìtọ̀ sì ń padà bọ̀ wá dá rogún sí nítorí wípé kì í ṣe ọba onímọ̀ ẹ̀rọ nǹkan méjì ló wà nílẹ̀ ohun tí mo rí tán lè gbé lọ ni wípé tí Aláàfin yẹ kó gbé lọ ni pé ẹ ò gbọ́dọ̀ pín ìgbìmọ̀ lọ́balọ́ba Ọ̀yọ́ nìkan ni kó máa lò once tí ó dẹ̀ ti wà nínú constitution tí ọba mẹ́tẹ̀ẹ̀ta tọ́tẹ̀ ti jọ fọwọ́ sí tó jẹ́ ọba Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ náà tàná òun ló pàdé ọ̀rẹ́ dàná yìí láìsí náà èéfì ò lè sí o kò sí bá ṣe máa rojọ́ ní kóòtù tí kò ní padà kan ohun tó dájà sílẹ̀ kò tó lè sọ pé gómìnà parọ́ ẹ̀ṣẹ̀ kan tún nìyẹn lọ́dọ̀ o. Kí ẹ sọ pé gómìnà parọ́ ọlọ́pàá kò rí mi. Ìsọ̀rọ̀ bani lórúkọ jẹ́ àdọ̀gbọ́n bani lórúkọ jẹ́ nì ẹnu ọmọ kò gbà yá pàdé mọ́ àyàfi kó fi sísítẹ̀mù sọ pé mọ́mì mi ẹ wá ná ó dẹ̀ tí wọ́n fi wá padà àjókòó dáadáa. Ìyẹn pọ̀ ju ẹnu lọ láti sọ fún gómìnà pé ó parọ́ constitution tó dè wọ́n wà láti sọ pé kéèyàn sọ bẹ́ẹ̀. Tó bá yẹ pé lóòótọ́ wọn bá sọ bẹ́ẹ̀ pé gómìnà parọ́ àkọ́ wá bá mi ò rí o. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé agbẹnusọ wọn náà máa ń rán a máa sọ pé jọ̀wọ́ ni wọ́n sọ ẹ jẹ́ kó tẹ ẹnu ẹni sọ jáde gbogbo. tó kàn ṣe ṣùgbọ́n tó bá ní káwò nígbà tí ìgbẹ́jọ́ ni o tó bá mọ̀ gẹ́gẹ́ bí àmọ̀ràn tèmi o iye ọdún tó yẹ kí àwọn Ọ̀yọ́ fi gbé ìjọba alága ìjọba tó pín lọ́dún méjì yẹn kọ́kọ́kọ́ pín sórí àwọn tí wọ́n gbéjọba fún torí kọ́ bá gbẹ́jọ́ ìwájọ́dọ̀ tèmi méjì bá dá ní ẹgbẹ́ nígbà tí ọba wa Ọ̀ṣánìkẹ́ Olúbàdàn tàbí kábíyèsí kọ́lọ́ndẹ̀ rẹ̀ lè fún wọn tọ́kàn lọ́dún méjì tán gbé lẹ̀ tó kàn tọ̀yọ́ látọdún 15 èyí tó kù tó yẹ kán ti gbé kó ti rotate
pín sórí Ògbómọ̀ṣọ́ àti Ìbàdàn ibi tó máa gúnlẹ̀ sí ni mo sọ yìí torí inú kẹrùkẹrù ọ̀gá lápẹ̀tẹ̀ inú kọmọkọmọ ọ̀gá lábùkẹ́ káwọn náà lò ó. bẹ́ẹ̀ ni tòótọ́ náà ń gbàdá pé a ti jọ sọ pé ọdún méjì ní Ìbàdàn Olúbàdàn máa lo ẹ̀yìn Ọ̀yọ́ náà máa lọ ọdún méjì ọba Ògbómọ̀ṣọ́ máa lọ ọdún méjì ẹnìkan wá lo ọdún 13 tí ò gbélẹ̀ so ìgbà tó bá dẹ̀ wá gbélẹ̀ yẹn ṣe mọ̀ pé ìdájọ́ máa ń wà fún gómìnà míì tán bá ní ìdìbò tán dì ń bẹ̀ òun ló gbé mi wọlé òun kọ́ ló gbé mi wọlé tí àwọn ilé ẹjọ́ bá gbé sọ́ọ̀tù tán gbé sósì tán wá rí pé ṣe náà já ìtọ́ ẹ̀gbà wọn lọ́wọ́ ṣe mọ̀ pọ́n máa ń dà padà sípò yẹn pé kó lọ lo ìgbà tó yẹ kó lò kó tó kó máa kúlẹ̀ sí nìyẹn wí tèmi dèmi ìṣe ló máa wí ti ẹ̀kọ́ tó lọ.